kú dédé àsìkò yìí nínú àsìkò yìí Yorùbá bọ̀ wọ́n ní owó tọmọdé bá kọ́kọ́ rí àkàrà ní fi ń jẹ àmọ́ owó tèmi Àyìnkẹ́ tí mo kọ́kọ́ rí kò kí ń ṣe àkàrà ni mo fi jẹ o ẹ fẹ́ mọ̀ nǹkan tí mo fi ṣe mo fi dolówó mo fi dọlọ́lá mo fi dọlọ́rọ̀ mo fi dèèyàn pàtàkì láwùjọ ẹ máa wò pé Àyìnkẹ́ ṣó ti ra àwọn ọkọ̀ ńláńlá jọ ni àbó lọ Dubai bọ̀ ó lọ Amẹ́ríkà ó lọ London àwọn yẹn náà dáa àmọ́ ọ̀nà tí mo fi gbàdé èèyàn pàtàkì láwùjọ ni wípé ọ̀dọ́mọdé olówó ni mí mo ti di landlady tẹ́ bá ń pa àwọn landlady Àyìnkẹ́ màmá jáde mo máa ti donílé ẹgbọ́n náà ọláwo ló tún dì yẹn lọ mo ti di onílé ara mi sí Orísun Estate ti ìlú Ifọ̀ Orísun Estate ti Ifọ̀ tí mo wá ń sọ fún yín yìí kò sí pé wá ralẹ̀ àwọn ajagunbalẹ̀ wá ń yọjú ilé alálùbáríkà ilé àtàtà àwọn lédè lọ yanturu pé ẹ tẹ́ fẹ́ páàkì gbogbo àwọn ọkọ̀ bọ̀rọ̀gìnì yẹn ẹ fẹ́ páàkì àwọn ilẹ̀ pọ̀ gan fúnpẹ́ tẹ́ tún fẹ́ jáde ẹwà bí tẹ́ máa jókòó sí tẹ́sí táwọn ọmọ mọ́mì tẹ́ fẹ́ jókòó tẹ́ máa fẹ́ máa wọn ọtí ẹlẹ́rìndòdò àwọn àyè yẹn náà bẹ́ẹ̀ ẹ mú wá ń fi àǹfààní yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tó ń wò mí ní àsìkò yìí wípé owó tó bá kọ́kọ́ rí má fi jàkàrà jọ èmi Àyìnkẹ́ wo tó bá ń pa àwọn ẹlẹ́gbẹ́ mo ti donílé mo ti dọlọ́rọ̀ èmi gan ti jáde èmi gan báyìí mama kẹsẹ̀ mi mama máa gara tán ni gara chicken ẹ wo ẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ra Orísun Estate ilẹ̀ Ifọ̀ tí mò ń sọ yìí òun rè. láti rà nínú ilẹ̀ wa Ifọ̀ phase 2 350,000 naira ní plọ́ọ̀tì ilẹ̀ kan tẹ́ ẹ bá sanwó tán lẹ́ẹ̀kan 450,000 naira lẹ́sàn fún oṣù mẹ́wàá pẹ̀lú àsanlẹ̀ 45,000 naira 600,000 naira lẹ́sàn fún ogún oṣù pẹ̀lú àsanlẹ̀ 30,000 naira. àwọn agbègbè tó yí wa ká ní Ifọ̀ local government secretariat Ọlábísí Ọ̀nàbànjọ University Ìbògùn campus Ọbásanjọ́ farms Lafarge cement Dangote cement àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí www.kimbuilderltd.org ímeèlì wa ní info@kimbuilderltd.org. Orísun Estate àjọṣepọ̀ Orísun Television àti King Builder Marketing Management Limited ni.